Hello, mo kí wa o gbogbo ibikíbi tẹ́ bá wà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Orúkọ tèmi ò yí padà Oyeye Darakowé ni mò ń jẹ́. Fídíò yìí èsì ọ̀rọ̀ fún Yinka TNT. Ìwọ ló jókòó sórùlé Yorubanation. Mo sì jẹ́ ìkan lára àwọn Yorubanation campaigner òdodo tó yanrantí tí ò ní àmúlùmálà nú. Òun ló fa èsì ọ̀rọ̀ yìí. Ẹ̀yin lẹ sọ̀kò sórùlé ó ti dandan kẹ́ gbóhùn onílé Yorubanation. Yinka TNT ṣé mọ̀ pé a ò wá fẹ́ anybody nínú yín. But ìwọ ló ta sí Yorubanation. O lèmi náà ṣe ní láti fún ẹ ní èsìn ilé yo. But kí n tó fún ẹ lésìn ká jọgbọ́. Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ orí Yinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeré, ṣé àlàáfíà ni mo bá yín. Inú mi bàjẹ́ gidigidi. Pàápàá sí ẹ̀yin Yorùbá. For the first time, ẹ má bínú gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ̀yin ẹbí àti ará mi. Mi sọ̀rọ̀ yìí rí, mo máa sọ nsìn. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ jìbùrẹ́. Ẹ foríjì mi tí n bá bí yín nínú. Pàápàá ẹ̀yin tẹ́ ṣe Yorubanation. Ẹ cause harm gan. Ẹ cause more harm than rere tẹ́ rò pé ẹ ṣe. Lára àwọn harm tẹ́ cause ó ní ọ̀rọ̀ Peter Obi o. In the history of Nigerian politics, in the history, ẹ lọ wò nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ rí o. Kò ṣẹlẹ̀ rí rárá. Gbogbo ẹ má dìbò, gbogbo ìgbà tẹ́yin Yorubanation pariwo, ẹ má dìbò fún Tinubu, ẹ má dìbò kiri kan. Result ẹ lè rí ilẹ̀ yìí báyìí. In tí Obi mú wá sínú politics, in tí ẹ jẹ́ kí Obi mú wá sínú politics kò ṣẹlẹ̀ rí ní history Nigeria. Ẹ wo division, ẹ wo gbogbo nǹkan tó ṣe nínú ìrìn àjò Naija. Ṣé wá rí pé ohun tó fún ègbèrè àwọn pípọ̀ yìí lọ́tí mu òun ló jẹ́ kó máa sọ òyìnbó. Ẹ̀yin lẹ kọ́kọ́ scatter Yorùbás, ẹ̀yin tẹ́ ṣe Yorubanation yẹn. Ẹ má bínú. Ṣé mo pé sàkátà pàrà lágbàlagbà ń sítọ́. Mi sọ pé nǹkan tẹ́ fẹ́ gbà wípé mo bi tẹ́ ẹ lọ, mi sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà mi àfẹsọ̀ kébò sí kò jẹ́ kí èèyàn mọ bó ṣe máa jójú ẹ̀. Bí wọ́n bá ṣe ìbò sí owó, ìbò sí ọmọ o, ìbò sí o, àwọn èèyàn á jó. Bí wọ́n bá lè ṣe ìbò sí o, ìbò sí o, ń tẹ́ ẹ ṣe result ẹ̀ lè rí ilẹ̀ ìbáyìí tí àwọn àjèjì tí wá fẹ́ gba ìlú mọ́ yín lọ́wọ́. Obi disaster ni nǹkan tó wá pè é, kò ṣẹlẹ̀ rí láyé. Kò ṣẹlẹ̀ rí láyé in the history of Nigerian politics. Kó máa wo religion, kó dẹ̀ máa wo ethnicity. Fún Yinka, èyí tó sọ yẹn náà tí ẹ ṣe jẹ́ ká ṣàlàyé lé lórí. Lákọ̀ọ́kọ́ náà, mo like òwe tó pa yẹn Yinka TNT. Oníṣàkátà pàrà báyìí láǹsítọ́, èmi á wá báyìí parí ẹ̀. Títọ́ bá ti yí láyé jù, ó ti mú nǹkan mí dání nìyẹn. Yinka TNT, ìwọ ló béèrè fún nǹkan tó fẹ́ dá sílẹ̀ yìí o. Ṣùgbọ́n nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ fún ẹ Yinka TNT ó ní wípé jẹ́jẹ́ ni Yorubanation dúró lórí ààyè wọn ò ta sí yín o. Ẹ̀yin ilẹ̀ sòkò sórùlé o. Ẹ fẹ́ gbóhùn onílé, ara onílé lẹ ti ń gbóhùn yìí o. Tó bá jẹ́ wípé ẹ̀yin ọmọ Yorùbá kan tẹ́ rí Yorubanation movement and campaigner bí ọ̀tá yín from day one. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Lagos State lọ́wọ́lọ́wọ́. Tẹ́ bá wá sọ wípé ta lè di ẹrù yìí lé lórí o torí wọ́n ti gbé owó fún yín torí APC ń gbé owó kiri báyìí. Anybody pẹ̀lú ìkúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ o ni wọ́n fi ń pín owó kiri báyìí. Wọ́n dẹ̀ lè má fún ẹ lówó, wọ́n dẹ̀ lè fún ẹ lówó. Nínú fídíò èyí ó ti jẹ́ ká mọ̀ wípé òun campaign fún APC. Tó bá fẹ́ campaign fún APC fún Jídé Sanwó-Olú, bọ́ síta boldly, wholeheartedly
wholeheartedly ṣe gbangba tọkàntọkàn taratara kó bold pẹ̀lú ẹ̀ ó bold náà Yinka TNT pé candidate tiẹ̀ o Jídé Sanwó-Olú ni Yinka TNT jẹ́ kí sáré gbé ẹ débẹ̀ jẹ́ gbé ẹ trabayé ẹ̀yin olólùfẹ́ dára ẹ má bínú o torí mo máa wà somehow máa pe àwọn èdè kan tí ẹ má bínú sí mi torí mo ní láti pèdè yẹn kí àlàyé yẹn kó lè jọ yé mi àti Yinka TNT Yinka TNT gbogbo ọ̀rọ̀ tó sọ nínú fídíò ẹ̀ yìí ó fi hàn gbangba wípé ó padà understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó mọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ rárá nípa politics àbí Yorubanation fẹ́ Yorubaland fẹ́ dá dúró Yorubanation ni o àbí àwọn tó ń ṣe politics ni o sórí ó mọ̀ wípé gbogbo wa lájọ mọ̀ ọ̀nà títí ẹ ọ̀rọ̀ olókódé olóbòdé òun ni wọ́n máa ń sọ Yinka TNT kó lè lajú dáadáa kó ṣí etí lẹ̀ ní kó gbọ́rọ̀ Yorubanation ò sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlẹ́hà tó wá sórí show ẹ̀ tó gbé wá sórí show tí ó lọ kó àwọn àfá ẹgbẹ́ ẹ̀ tán bá sùn àsọ̀rọ̀ ẹlẹ́hà tí ajá ń bá sùn àsọ̀rọ̀ ibi tí ìyàwó létí máa kó àwọn ọ̀rẹ́ tó máa ṣe fọ́sọ̀m pẹ̀lú ọkọ ẹ̀ o àsọ̀rọ̀ gbogbo àwọn ìdẹ̀tí àánú tí kò yẹ kán bá ọmọlúàbí kankan bẹ́ẹ̀ àbí kán gbọ́ lẹ́nu ẹ̀ o sì rọra jókòó sórí ọ̀rọ̀ okó àtòbò ẹ kó jẹ́ kí Yorubanation máa ṣe ti wọn kí wọn náà máa ṣe tiẹ̀ bó ṣe ń ṣe lọ because ìkan òdì kan lọ́wọ́ àwọn táwa ń bá tó Yinka ò sí lára wọn àwọn tí Yorubanation tí wọ́n ń bá fà ní Nàìjíríà Yinka kò kàn ẹ́ kò padà kàn ẹ́ ọ̀rọ̀ Yorubanation fẹ́ dá dúró tó o bá jẹ́ ìkan lára ọmọ Yorubanation ìwọ náà lè kàǹtì ara ẹ join àwọn ọmọ Yorùbá tí wọn ò believe nínú Yorubanation movement remember Yorubanation sọ wípé gbogbo ọmọ Yorùbá ló ní láti join wa believe in us bọ́ èyí tí mo torí ẹ̀ wá dé lónìí wípé kó sọ wípé àwa Yorubanation àwa la dá wàhálà sílẹ̀ Yinka TNT ṣó o ti dá Ọba Elégùṣì lóhùn mi mọ̀ torí mi ò ní time láti máa lọ orí show káàkiri page káàkiri tó bá ti dá lóhùn lọ bá mi dá Ọba Saheed Elégùṣì lọ bá mi dá lóhùn ìyẹn kíní ìkejì kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí Tinubu ní Lagos State tó kan Yorubanation ò sọ wípé kó má dìbò fún Tinubu nìkan dìbò rárá gbogbo ìbò pátápátá la sọ wípé kò sí ìbò kankan tó lè sọ ti problem tó wà Nàìjíríà Yinka TNT mélòó lórí ṣú ẹ ló ti gbé kéèsì situation tó terrible Nàìjíríà ìyà tó ń ọpọpọrìpọ ìyà tó ń jẹ àwọn èèyàn ọmọ Yorùbá mélòó ló ti treat kéèsì wọn Yorubanation ò ní ọwọ́ nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ Yinka TNT ṣó sọ nípa EndSARS tó bá dá sí ọ̀rọ̀ EndSARS some years back a jẹ́ wípé ó ti gbàgbé ẹ̀ ọ̀rọ̀ Àtòbò náà ti pọ̀ jù náà kò ní jẹ́ kí àwọn nǹkan tó wà important kó dúró síbi tó yẹ kó dúró sí. Ìwọ ló fún bẹ̀bẹ̀ wa ní fòkúfún ó lèmi náà ṣe ń fọ̀fọ̀kúfọ̀ fún ẹ o wàlẹ́ ọmọ elédè ni ẹ èmi kì í ṣe àfá o tó máa sọ pé kíní kan àbáwọn fáǹsì ẹ kò gbé kan mìíràn ó lè ní 100 billion fáǹsì wà lẹ́ẹ̀kọ́ káyé má bá wọn bẹnu àtẹ́lù Yorubanation movement torí o mọ nǹkan tí à ń go through o mọ nǹkan you don't know what we have been through. Yorubanation a sọ wípé àdìbò rárá àtìbò gọ́fúnà Yinka TNT inú ayé ìkọ́ ló wà ìwọ tó lè mọ̀ wípé Yorubanation kan tó fẹ́ máa dájọ́ akẹ́ ó ṣe sọ̀rọ̀ nígbà tá sọ wípé a fẹ́ kán dìbò Ọ̀ṣun state àti Èkìtì state torí àtúgbà lọ́yà àbú ó sí lórí social media ó rí fídíò bí àwọn lọ́yà ti wà tá gbé tí wọ́n ṣe lọ sí kọ́ọ̀tì ní Èkìtì wípé kán má dìbò governorship election àti Ọ̀ṣun àbí kò ní iye owó tó nu síbẹ̀ tàrun síbẹ̀ kí ló dé tó ṣe sọ̀rọ̀ ńgbà yẹn torí wọ́n padà dìbò yẹn ṣọmọ Yíbò ló lọ dìbò fún Èkìtì ṣọmọ Yíbò ló dìbò fún wọn lọ́ṣun táyì Yorubanation ti sọ pé ká má dìbò rárá ṣé Yorùbá kọ́ ló dìbò Yinka mò ń ṣàwọn àlàyé fún ẹni o
ìyẹn ìkíní. Another one kí tún mú ó pọ̀ nle gan ò bọ̀ máa mú níwọ̀nba. Ìkejì, Lagos State Yinka lórí social media yìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbìyànjú láti lọ ṣe peaceful rally ní Lagos State. The first time wọ́n pa lady kan tó ní òun nìkan ni màmá ẹ̀ bí stray bullet lọ bá. Wọ́n kó àwọn èèyàn 49 ó ní iye oṣù tán ló ńbẹ̀. Ó ní iye owó tán gbà kan tó fi wọ́n sílẹ̀ just because of a peaceful rally tá ṣe ní Ọ̀ṣun, Èkìtì, Ondo bẹ́ẹ̀ lọ tí ò sí wàhálà. Last year December, I tún make another attempt. Wọ́n tún pa ìkan lára campaigner wa. A jẹ́ wípé inú ẹ̀ ń dùn nígbà tí gbogbo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ o sí movement Yorubanation. Ẹ̀yin jó jágidi dodo tó bá nínú òdù pẹ̀lú àwọn èdè tó pè jáde, inú ẹ̀ dùn. A jẹ́ pé gbogbo ìgbà tí gbogbo àwọn kinní yẹn ṣẹlẹ̀, wàá máa sọ wípé yes, Ọlọ́run ti mú wọn àbí. Okay. Answers tí mo bí ẹlẹ́ẹ̀kan yẹn tó bá ti gbàgbé. Yinka TNT ó ti gbàgbé answers tó ṣẹlẹ̀ òun ló bí nǹkan tó ṣẹlẹ̀ ní Lagos State for your information. Ṣó ti gbàgbé ni Yinka torí pé ní bá jorí ahun tó bá yẹn rántí nǹkan tó ṣẹlẹ̀ ní answers wàá fọ́ yàmàyàmà o. Ojúgbà mi tí o Yinka TNT ipò lè ṣe fídíò kó máa wá èèyàn tó fẹ́ fi ṣojú rere iṣẹ́ tó gbé fún ẹ tó ń wá bó ṣe fẹ́ ṣe tó wá jẹ́ Yorubanation ló wá fẹ́ fi tanu tó fẹ́ fi ta ọjà tó fẹ́ fi polongo ìbò fún Jídé Sanwó-Olú. For your information, ohun tó ṣẹlẹ̀ sí Tinubu ní Lagos State, yes, ọwọ́ Tinubu ló fọwọ́ ara ẹ̀ fà. Ó lè gbígi oró sílẹ̀ kó máa sọ pé ó fẹ́ gungi oyin. Tinubu fúnra lára ẹ̀ ló bá àná jẹ́ tó bè ní jẹ́ tó bọ̀lá jẹ́ tó bá everything jẹ́ nílẹ̀ Yorùbá. Mi rí ẹ kó bọ́ síta kó sọ̀rọ̀ nípa àwọn ìbàjẹ́. Àwọn ọmọ Yíbò tí Tinubu kó rọra ní ọdún náà tó bojú àwọn ọmọ Yorùbá jẹ́ tó ń bí wàhálà lónìí. Ṣé Tinubu ò sí lára àwọn tó ń talẹ̀ fún àwọn ọmọ Yíbò ní ilẹ̀ kàǹkàǹkà tọ́ba Ẹlẹ́gùṣì? Mi rí ẹ kó dá sí gbogbo yẹn. Pẹ̀lẹ́ o Yinka TNT. Ní ìgbà tí EndSARS ti ṣẹlẹ̀ ní àwọn youth ti sọ wípé nǹkan tó máa ṣe nìyẹn tó bá jẹ́ wípé o constant ó ń fi àyè sílẹ̀ kó má jẹ́ pé ọ̀rọ̀ okó àtòbò yẹn nìkan kó máa listen kó máa wo àwọn nǹkan míì kó máa gbọ́ àwọn nǹkan míì kó dilute ẹ̀ ọ̀rọ̀ á lè yí ẹ jù bẹ́ẹ̀ lọ. Àwọn youth ti sọ wípé àwọn fẹ́ wo ibi tí wọ́n máa gbé gbà during the election. They made their promise and they fulfilled it. Àwọn youth náà bọ́ síta Yinka TNT padà lọ wo gbogbo ìbò tí wọ́n dì ní last February ní last month yìí 25th of February last month yìí. Lọ wo fídíò yẹn wàá rí pé àwọn youth ló tú síta àgbàlagbà ò pọ̀ rárá tó já sí wípé ṣòro ìpórí wọn kú ni. Èèyàn tó lè rọ́ wọn níbọn tó lè báyé wọn jẹ́ tó lè ṣe nǹkan tó ṣe fún wọn yẹn àsìkò táwọn náà máa gbẹ̀san ikú tó pa bàbá ńlá bàbá wọn lọ́wọ́ wọn. Ẹ wá ní Yinka TNT ó wá sọ wípé Yorubanation ló sọ fún wọn pé kán má dìbò. My dear, Yorùbá dìbò dànù ní Lagos State. Gbàgbé Yorùbá dìbò àwọn ni wọ́n mọ nǹkan tó rí tí wọ́n fi sọ wípé no, enough of Tinubu. Campaign fún Jídé Sanwó-Olú kó tó di pé wọ́n dìbò last month yìí. Oh, torí Jídé Sanwó-Olú ti wá mọ́ lọ́rùn nísìn wípé nǹkan tó mú tó fi lè bójú Tinubu jẹ́ ní Lagos State. Jídé yà tètè ó bẹ̀rẹ̀ sí ní lọ bó bá pè lẹ́ẹ̀kan bá dáhùn lẹ́ẹ̀mẹ́wàá. Gbogbo bó ṣe ń gbowó káàkiri sìn àwọn tó ń gbowó fún tẹ́lẹ̀ tó ń gbowó lọ gbogbo information yẹn wà lọ́wọ́ mi gan wá bá jù síta báyìí. Ó ṣe ń jẹ ọwọ́ páwọn tó gbowó fún tẹ́lẹ̀ wọn pé owó débi tó yẹ kán gbowó dé nísìn ṣé Jídé Sanwó-Olú ti sọ fún yín wípé owó náà fi ń bẹ̀bẹ̀ kiri Lagos State báyìí pẹ̀lú ìdọ̀bálẹ̀ àti ìkúnlẹ̀ pẹ̀lú oúnjẹ. Tó bá fẹ́ ṣiṣẹ́ fún Jídé Sanwó-Olú jókòó ara ẹ̀ kó campaign ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀. Má mú ọ̀rọ̀ Yorubanation mọ́ torí ò ní láìkẹ̀. Má lọ rò wípé toró o ní fáǹsì o
Oni followers o. Ọ̀rọ̀ Yorubanation ń ṣe ọ̀rọ̀ oko àtòbò. Ìwọ rọra páàkì ara ẹ sẹ́gbẹ̀ẹ́ báyìí kó o ṣe show ẹ kó má ṣe nǹkan tiẹ̀ torí a ò ta síra wa rárá. Yinka TNT ló ṣàgbéjẹ́ mọ́wọ́ o. Oni àìfẹ̀lẹ̀kẹ́ bò sí. Ibo ni wọ́n ti rí tán ti ń kébò sí tán fẹ̀lẹ̀kẹ́. Ṣé ìbòsí ará àdúgbò ẹgbẹ́ mi ṣé ìbòsí jẹ́ nǹkan téèyàn kan fẹ̀lẹ̀kẹ́. Nǹkan tó fẹ́ tó ṣiyé tó fẹ́ fi kébò sí yẹn kò tí ì mú ẹni tí kankan òun lòún fi ìbòsí kan ìbòsí ọmọ. Yinka àjọgbọ́ Yorùbá badly kò sí ìgbé ìbòsí kankan tó mú nǹkan rẹ̀ jáde. Ìbòsí ẹgbà mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ìbòsí ará àdúgbò ẹgbà mi ará àdúgbò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ibo ni wọ́n ti rí ẹgbà mi o ẹgbà mi irú ọ̀rọ̀ wo nìyẹn. Gbogbo ọ̀nà tó bá wù kí Yorubanation ká gbégbà ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin George ó yí sì fún yín láti máa wò wá látọ̀kọ́ kẹ́ jókòó sí comfort zone yín kẹ́ máa túnú ara yín báyìí pé okay nǹkan tó dẹ̀ yẹ kán ṣe lélẹ̀ ní ìgbà tó mọ̀ pé ojú ọmọ Yorùbá tó wà concern tó dẹ̀ rí wípé ọ̀nà táwa ń gbégbà yẹn kò ń ṣe bí táyé yẹ ká gbégbà yẹn ǹjẹ́ o ti pẹ́ anybody nínú wa wípé ẹ̀ ń ṣe try ọ̀nà báyìí náà àbí kèkí wọ́n ti ẹ̀gbé tí ẹ̀ gbà bẹ̀ bóyá àpadà lẹ́ǹ látọ̀dọ̀ ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ torí pé o fẹ́ wá pọ́n jẹ̀bẹ̀ lákìsà aṣọ tó ti gbó tó ti kọ rírán tó ti dàkísà tí àtọ́n ti kọ̀ ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ iṣẹ́ owó Jídé Sanwó-Olú ló ń bi Jídé Sanwó-Olú wọ́n Yínká jẹ́ kí n rọra sọ̀rọ̀ kékeré kan fún ẹ ibi tó sọ́dé ọjẹ́ rọra fi gígùn wà ló fẹ́ tó bẹ́ẹ̀ o ò ní fẹ́ mọ bára ṣe ń kan everybody nílẹ̀ Yorùbá ara ń kan everybody àtàgbà àtọmọdé wa all over the world gbogbo ibi tá ara ń kan everybody Yínká padà lọ jókòó sí ìdí okó àtòwò ẹ o lọ máa gbé àfáà tó ń wá threesome tó sì máa bọ́ síta tání àràm lọ wá ẹlẹ́hàá tí wọ́n máa ń bá ajá sùn tí wọ́n máa ń ṣe 4 some 20 some rọra máa ṣe show yẹn lọ ìwọ má kàn tiẹ̀ wá dúró sọ́dọ̀ tiwa ó lè ṣe campaign fún APC or any party tó bá wù anybody tó bá wá gbéṣẹ́ fún ẹ iṣẹ́ owó ẹ ló ń ṣe ṣùgbọ́n pé kó wá kúrò pé ó máa bá tèèyàn kan jẹ́ láti fi support candidate ẹ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Jídé Sanwó-Olú many things tó ti ṣẹlẹ̀ ní Lagos State èwo ló ti bá wọn dá sí ìgbà ọ̀rọ̀ lè ti bá mi ṣe ìjọ bá wọn dá sí pé kí Jídé Sanwó-Olú ìjọ ṣe fídíò tó fi ránṣẹ́ sí Jídé Sanwó-Olú kó dá sí ọ̀rọ̀ lè ti bá mi ṣe no ìjọ mo yẹ àwọn innocent soul tí wọ́n fọ́ victim ní everyday ní Lagos State tí wọ́n pe Jídé Sanwó-Olú tí Jídé Sanwó-Olú ò dá sí wọn jẹ́ kí tún wá rán ẹ létí ní ìgbà EndSARS ṣebí Jídé láti ìgbà yẹn táwọn yóò tún béèrè question ṣebí Jídé ò dá wọn ló ìgbà tó wà mọ́ léèmọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta Jídé máa mú eré o ó máa ń tútùkùtù ní Arise TV o ṣebí Jídé sọ síta pé kò sí casualty kankan kò sí victim kankan kò sẹ́ni tó ṣèṣe Tinubu bóyá kí help ẹ lọ padà wo fídíò yẹn dáadáa bóyá tó bá nídẹ̀ máa send ẹ̀ sí Yinka TNT níbi tí Tinubu ti sọ wípé kò sẹ́nibọ̀dì tó ṣèṣe tó bá rí ẹni youth tó bá wá padà ṣèṣe gan pàápàá kí ló wà lọ́bẹ̀ ṣé o rò wípé àwọn youth yẹn ṣe èrè ni yes àwa Yorubanation kì í ṣe wípé torí pé kó má dìbò fún Tinubu nìkan là ń sọ tí tomorrow àdẹ̀ṣin dúró lórí ẹ̀ a ò fẹ́ kán dìbò mọ́ ní the whole of Nigeria because a fẹ́ dá dúró ìbò kọ́kọ́ ò lè ṣẹlẹ̀ Yinka TNT UK ni wọ́n wà náà kò sí any candidate tó bá win election Nigeria tí ó lè ṣe anything because problem tó face Nigeria ó ti hit ẹ̀ raw and if the international community táwọn gan bá write out wípé you know what Nigerians are making a very big mistake because election kan ló yẹ kán ṣe on the referendum ló yẹ ká ṣe kí oníkálùkù kan bẹ̀rẹ̀ ṣe fẹ́ ìdádúró àbẹ́ fẹ́ pé nǹkan tó kì í ṣe election àwọn tí òyeyé tí wọ́n rí pé Nigeria is finished and dead and you know it but ohun torí òun tẹ́ máa jẹ ẹ̀ nílé sòótọ́ Yinka TNT ebi ò ní kó má reply mi o ṣùgbọ́n ìwọ̀nba tó bá lè rù ní kó jẹ́ ká jọ gbé mọ́ o èmi ò ní kó má ṣe show ẹ̀ kó kanra wọn o tó bá máa polongo candidate ẹ̀ jọ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ́ẹ̀ ni má fi Yorubanation movement má fi tani o kò ṣe nǹkan tó máa fi tani o ò lè like o ó máa lágbára gan ni o ohun tó ṣe fún Tinubu Lagos State kan tó deserve ni yes tí àwọn youth yẹn bóyá wọn kì í communicate ìgbà tó jẹ́ pé òròkó àtòbò ló máa sọ all the time torí wọ́n yìí sọ ni wípé sẹ́ ohun tó bá máa gbà náà máa fún it is not about bí kí ló kàn mí pẹ̀lú bí
I do not have any candidate ní àárín gbogbo wọn. I don't believe in them. Me believe in any politicians mọ́. Kò sí politics kankan tó lè mú Nigeria great again. Ju wípé kò ní kálukú máa bá tiẹ̀ lọ. Orí ìyẹn dẹ̀ ni Yorubanation ṣì dúró lé lórí. So Yorubanation ló sọ fún àwọn òbí pé kí wọ́n lọ káwọn ọmọ Yíbò kan máa claim Lagos State. Ìgbà tí àwọn Lagosian mú ilé wọn àti ọ̀nà wọn tí wọ́n lù tà fún ọmọ Yíbò tí wọ́n gbowó tó ń kó lọ síwájú Wàsíù, iwájú Màlá, iwájú Pàṣọ àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó ń jàjòkú ńbẹ̀. Ó pé àkíyèsí wọn sí o. Àbí wọn ò mọ̀ ó rán wọn létí pé ilẹ̀ tí wọ́n ti tà tó ti gbowó ẹ̀ kò belong sí wọn mọ́. Yinka níbi tí ọ̀rọ̀ wà ńsìn, abẹ́tà kò sọ̀rọ̀ gidi síbi tó wà. Yorubanation kò ní ipa kankan lórí nǹkan tó ṣẹlẹ̀ sí Tinubu, iṣẹ́ ọwọ́ Tinubu, òun ló sọ ní ẹ̀san. Ẹ̀sìn fi Jídé Sanwó-Olú lè jẹ́ kí iṣẹ́ ọwọ́ ti Jídé Sanwó-Olú tó bá dáa, tó bá ṣe eré náà, jẹ́ kó padà san lẹ́san. Because ọ̀rọ̀ tó wà lẹ̀, it is between the government, Jídé Sanwó-Olú Tinubu, and the youth. Kò ní kankan ṣe pẹ̀lú Yorubanation. As a matter of fact, nígbà tí wàhálà ti ṣẹlẹ̀, àwa Yorubanation gan la tó wá ń dá sí. Mélòó ni ìwọ ti bá wọn sọ̀rọ̀ tó ti support wọn ní Lagos State ńbẹ̀. Yinka, eléyìí èmi náà fi dá ẹ lóhùn kékeré ni. Èmi dẹ̀ ní fẹ́ ká make ẹ̀ kọjá ilé, ṣùgbọ́n tó bá dẹ̀ ní ká ṣe bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ èmi náà lọ́rùn kò sí wàhálà o. Sọ̀rọ̀ ní ẹ́sìs. Èmi náà mo dẹ̀ lè sọ̀rọ̀ díẹ̀ o. But my sister, Yorubanation kò ń ṣe ohun tá fi ń ta yín o. Yorubanation mọ̀ kankan nípa nǹkan tó ṣe Tinubu. Àwa ò kò ń ṣe pé Tinubu nìkan la ní kán má dìbò fún. A fẹ́ kán dìbò kankan títí dé ara councillor. Torí I believe in it. And orí ọ̀rọ̀ yẹn náà ni gbogbo wa ṣì dúró lé lórí. So kò ti tètè mi ọ̀rọ̀ tó máa sọ. Ó ṣeun gan ni o. Ẹ̀yin tèmi, ṣé ti gbọ́? Wọ́n ní ẹ̀yin Yorubanation, ẹ̀yin lẹ gbàgbára fáwọn ọmọ Yíbò. Àwọn nǹkan tí wọ́n náà feel lọ́dọ̀ tiẹ̀. Ó ṣe bá mi kọ síbi comment section. Ìwọ tí ọ̀rọ̀ yé tó understand ẹ̀ ju èmi lọ àbí bí èmi náà báyìí. Bá mi ṣe àlàyé yẹn fún Yinka ní under comment section. Níbí, má sì gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel yìí o. Ire o.